ìbà rẹ ọlọ́run lókè, ọba àná, ọba òní, ọba tó dọjọ́ gbogbo, ọba tá a gbogbo tá ò lè kù tán tí ń fojoojúmọ́ ń tóbi sí i. À ń wá a ò rí, a tún rí kò sẹ́ni tó dàmọ̀ ló máa ń dá ní oorun fi ń pè é láwa má rèdí. A lè wí fọba ayé kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kò sẹ́ni náà tó lè wí fún ọbẹ̀ o, torí a ò mọ̀gbà tó dádé ọ̀hún, kò sẹ́nìkan tó lè sọ pàtó ìgbà tó wọ bàtà ọ̀hún sẹ́sẹ̀. Èmi fi máa ń pé àdìtú lọ̀rọ̀ rẹ ọba mi Elédùmarè, ìwọ nìkan ló lè dí tó tún lè tú. Ọlọ́run ògo ni fokọ rẹ dídàsìkò yìí o àti ní gbogbo ọjọ́ gbogbo. Ọládòkun Ọlámilékan ló kọ mi, Ọlá pìrìsẹ́ńtà ń ló kọ táyé fi ń gbé mi lárugẹ. Ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbì lètò, ètò ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbì ó ti gbìnàyà lórí ìkànnì móhùnmáwòrán Ọmọlúàbí TV tá a tàn káàkiri àgbàlá ayé nílẹ̀ yìí, àní ó tún fi dókè òkun. Ẹ̀yin kan fọ́lọ̀ wa lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ tá a mọ̀ sí Facebook àti Ọmọlúàbí TV náà ni o. Ó dórí YouTube náà ẹ tẹ̀lé wa ń bẹ̀ àti Ọmọlúàbí TV, tó fi mọ́ orí Instagram ẹ fọ́lọ̀ wa kájọ mọ́ kọ́mọ olùbọ́ àti Ọmọlúàbí TV náà ni o. Lórí ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbì ní láti mọ̀ ń yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ tó gba tó kọ tó gbì tó jẹ́ pé tẹ́yìn náà bá gbọ́ ẹ̀mí kanlẹ̀ pé nǹkan ń bẹ lókè pẹ̀ ẹ wò mí, aburú ò ní kángun sí mi, kò ní kángun sójú tí wò mí àti gbogbo etí tí ń gbọ́ mi pátápátá. Àìrìn jìnnà ìlà ìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́, bí ènìyàn bá rìn jìnnà yóò rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ tó síbẹ̀ tó tún wá pọ̀n mọ́. Lórí ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbì lọ́dún fún ìtọ̀sẹ̀ yìí ẹ wò mí, pẹpẹ yóò gbọmọ aláàrí ó jàgbá èkó sì gbé nǹkan nù. Adékúnlé Yusuf Ọmọlúàbí inú olóòtú ètò yìí ló kọ àwọn táàjọ ṣe tí ó fi dùn tí gbogbo fi kàn sí. Ilé ti kún fọ́fọ́fọ́ o, nǹkan ń bẹ lókè pẹ̀. Àìrìn jìnnà làyà bùkẹ́ ọ̀kẹ́rẹ́ tí máa ń fún yín pé iná ń jó lórí omi, ẹ̀yẹ ní kí náà rè kérù rẹ̀ wá. Ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbì mẹ́wàá ń ṣẹlẹ̀ sọmọ àdáni. Ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbì títọ̀sẹ̀ ó gbé wa pa lọ sínú ọjà Àràrọ̀mí ní géètì ńlẹ̀ Ìbàdàn. Ẹ̀ ń bá débẹ̀ ló lè ròyìn, béèyàn bá jorí ahùn yóò bu ẹkún ó gbomi lójú mi rètèrètè. Nínú ọjà táwọn sọ̀rọ̀ rẹ̀ yìí Àràrọ̀mí géètì ńlẹ̀ Ìbàdàn, ìsọ̀rí làwọn tí ń tajà nínú ọjà yìí bẹ́ẹ̀. Àwọn kan ń bẹ tó jẹ́ pé páàtì ara ọkọ̀ ni làwọn ń tà, àwọn kan ń bẹ tó jẹ́ pé táyà lásán ni àwọn tà ń tiwọn, àwọn kan sì ń bẹ bíi káràkátà ni làwọn ń bá káàkiri bẹ̀ ń tiwọn. Àmọ́ ìṣẹ̀lẹ̀ Gbáǹkọ́gbì ibi tó ti wáyé gangan nìsọ táyà ńlẹ̀ Ìbàdàn. Ó gbomi lójú mi rẹ̀ tẹ̀rẹ̀tẹ̀. Ẹ wò mí, ẹni tó kàn ló mọ̀ gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí tó bà. Ẹ wò mí kí Èdùmàrè kó bá ń bomi tútù sí yín lọ́kàn, ọ̀pọ̀ ni kò fi rọ́pò fún yín. Ẹ wò mí ọmọ Nàìjíríà, wọ́n pè mí ní nǹkan bí aago bíi mọ́kànlá Friday ìmọ̀júmọ́ Saturday láǹṣẹ̀ tààrù kọjá ìná pè mí pé ọ̀la mo ní wọ́n lè mọ̀ bọ̀ nínú ọjà, kí ló ṣẹlẹ̀ nínú sọ táyà ńlẹ̀ Ìbàdàn, kí ló dé wọn ní iná ni o. Ìgbà tẹ́mi náà sì débẹ̀ tí mo fojú ara mi rí, ó ń gbomi lójú mi pé dúkìá ṣòfò kódà kò sí fẹnu ròyìn. Ẹ ń bá débẹ̀ béèyàn bá jorí ahùn yóò bu ẹkún. Àìmọye dúkìá, àìmọye nǹkan tó ṣòfò sínú ọjà láti ẹ̀dọ́dọ̀ ẹnìkan pa ìyá ló bá káwọ́ lérí ní ìjẹsẹ̀ mọ́lẹ̀. Ìyá ẹ dákun ẹ pẹ̀lẹ́ àrírú rẹ̀ mọ́. Ìgbà tí ó kó tí ó sọ tẹnu rẹ̀ ẹgbẹ́ òun tó sọ, ó ní ọjà tóun ṣẹ̀ṣẹ̀ lọ rà sínú ṣọ́ọ̀bù òun tó láwọn bíi 3 sí 4 náà lónú ṣọ́ọ̀bù kan wà. Bó lẹ́yìn 3 sí 4 ṣe lónú ṣọ́ọ̀bù kan, bó ló ṣe í sì fún yín lẹ́ẹ̀bí ẹ̀yìn 3 kẹrin lónú ṣọ́ọ̀bù kan náà. Ó ní bí wọ́n ṣe mọ́ ṣe inú ọjà géètì nù kó ti di bárakú fún àwọn ọ̀gá. Nígbà táyà wọn ọjà bí ọjà ìlú gan lẹ́yìn wọn rà wọn ni ọjà tí àwọn rà wọlé gan láàárín ìrọ̀lẹ́ àná tó jẹ́ Friday. Ọmọ Nàìjíríà ó ló lé ní 2.5 million. 2.5 million. Àwọn náà sì wò gbà 2.5 million nínú ọjà kékeré ìrọ̀lẹ́ ń pa ìyá. Nígbà tá a fọ̀rọ̀ jomi toro pẹ̀lú àwọn tán máa ń pa táyà tán máa kulẹ̀kulẹ̀ ń pa táyà wọn lóòótọ́ ni o. Kódà ẹni tó bá gbé gba táyà ó nà gbà kílẹ̀ òlùwó lórí kò sí nǹkan kan, àmọ́ owó bẹ́ẹ̀ àwọn tí ń lo mọ́tò wọn lè mọ̀. Ọmọ Nàìjíríà ẹ wò mí, àwọn èèyàn ń bú sẹ́kún ni o tí gbogbo wọn bẹ̀ sí ní káwọ́ lérí. Ẹ bá débẹ̀ ní ìsìn ẹ rí gbogbo nǹkan tí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ti jóná rúgún ni. Ṣọ́ọ̀bù tó jóná ń bẹ̀ ó lé lẹ́gbẹ̀rún kan. Ọmọ Nàìjíríà ẹ wò mí, àbí tá a bá ń lọ lóòrọ̀ kùtùkùtù tá a bá ń lọ àbí tá a bá fẹ́ wọ ilé alẹ́ ká mọ̀ pé ìṣọ́ Ọlọ́run nìkan ló lè dájú lórí èèyàn. Ká mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn pé mò ń jáde lọ lónìí Ẹlẹ́dùmarè o, ìjáde mi lónìí kí n máa pàdé agbáko, ohun tá ò jẹ là ń wá lọ, ká má ṣe pàdé ohun tí ó jẹ wá. Ká mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn àti ibi tá à ń gbé àti ibi tá a ti ń tajà kí ìṣẹ̀lẹ̀ àbáàdì kankan kó má ṣe ṣẹlẹ̀ nínú ọjà
géètì ilẹ̀ Ìbàdàn. Ẹ wò mí, ẹni tó kàn ló mọ̀, ẹni tó kàn ló mọ̀, òun ló lè sọ ohun tó kàn án torí dúkìá ṣòfò lọ rẹ́kẹrẹ́kẹ́. A tún fọ̀rọ̀ wá ààrẹ tí wọ́n ń ta táyà, ààrẹ táyà ní ìsọ̀ táyà ń bẹ̀, a fọ̀rọ̀ wá wọn lẹ́nu ìgbà. Bàbá, kí ló tiẹ̀ fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ẹ̀ gan? Ẹgbọ́n tí bàbá sọ, bàbá ní ó ti tó bí ọdún bíi 4 sí 5 sẹ́yìn táwọn ti lo lẹ́nu ọjà yìí. Àwọn wá wò pé àwọn ò lè máa bá báyìí ká máa lọ bẹ́ẹ̀ làwọn gbọ́. Ẹja lọ bá àwọn NEPA ká sì ẹ̀rọ bá wa tún náà wá ṣe torí wọn pa àjẹ owó tá a jẹ ó lé ní 700,000 làwọn òkòkè o. Á tiẹ̀ máa san díẹ̀díẹ̀ tí ó fi kojú owó àti ẹ̀fẹ̀ máa lo náà padà. Wọ́n ní kò tí ì ju bí ọ̀sẹ̀ kan lọ táwọn tí wọ́n rán mi náà padà tí ó fi wá di wípé inú gbogbo ṣọ́ọ̀bù wa jó. Kí ló wá fa iná pẹ̀lú iná tí ń jó? Ṣé iná tẹ́ ẹ ṣe inú fà á tí iná fi ń jó ni àbí kí ló ṣẹlẹ̀ gan? Nínú ọ̀rọ̀ tí bàbá rẹ̀ tó bá wa sọ, ó ní ọdẹ tí ń sọnù ọjà yìí tí ń sọnù ọjà sọ táyà, ó ní nìkan bá gbogbo 11 ó bí wọ́n ṣe múná débẹ̀ para. Iná yẹn kò kanra wọn ẹ̀ ti mọ̀ iná yẹn kanra wọn ló bá ṣáná bí wáyà yẹn ṣe jábọ́ nù ló bá jábọ́ sórí táyà. Ẹ sì mọ̀ pé táyà rèé irinṣẹ́ iná ni, ó yẹ jábọ́ sórí rẹ̀ báyìí ló bá rara wọn. Ó bá gbogbo ìgbìyànjú tí ọdẹ ń sà pé kò lè pa kò gbogbo rẹ̀ lórí ó já sí òfo. Wọ́n tún pe àjọ panápaná ẹ̀yọ́ ọmọ Nàìjíríà tẹ́ bá dénú ọjà ìsọ̀ táyà tí mo sọ yìí gbogbo ẹ̀ há gágágá torí àwọn àjọ panápaná tán wá bẹ̀ wọn ò rí ààyè láti wọbẹ̀ pé káńtì ẹ̀ tètè paná ẹ̀ torí kò sí ọ̀nà táwọn ó gbé mọ́tò tí wọ́n ó gbé gbà. Páìpù sì rèé kò lè gùn láti ibi tí nǹkan ti ṣẹlẹ̀ débi gangan tí mọ́tò wọn wà. Ní tó fà á rèé tí náà fi fẹ́ràn sójú kẹ̀kẹ́. Wọ́n bàbá nínú ọjà tá a bá ní ká fojú inú wò ká fojú gbé bọ̀ ká fojú lọ yóò tó bí ọjà bíi mélòó tó jóná. Bàbá lanu ó ní iná wò ṣèbí mi náà lè rí iná ìgbà tẹ́mi náà sì débẹ̀ lóòótọ́ mo rí i ó jóná rẹ́kẹrẹ́kẹ́. Ẹ wò mí, ìṣòwò ìdílé tí nǹkan báyìí ṣẹlẹ̀ sí àìrírú rẹ̀ mọ́ ilé ọba tó jó ẹwà ní òpadà jẹ́ tí ó bù sí fún yín gbogbo yín pátá mu pa ni mo bẹ̀ náà fún pé nírógun àsáré képe mọ́ o. Ìṣẹ̀lẹ̀ òfò tí ó ṣẹlẹ̀ tí ó kàn yín tí ó kàn mọ́ yín kò ní padà ṣẹlẹ̀ sí yín mọ́. Ọlọ́run bá mi fọ̀pọ̀ rọ́pò fún gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ kàn nínú ọjà sọ táyà tọ̀ ọmọ Nàìjíríà. Láàrin jù bẹ́ẹ̀ lọ lórí ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè fún títọ̀sẹ̀ yìí. Ibẹ̀ láwọn ọbẹ̀ ní ìbẹ̀ṣu àtẹ́lẹsẹ̀ àsì ìbẹ̀ náà wò. Ẹni tó bá ní àmọ́ lọ ká mọ́ bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ kí n là ní dé bá ọ̀rọ̀ pàtàkì lọ́rọ̀ ìtajọ ṣe tóbi dùn tí wọ́n fi kàn sí. Olórí olókan olóòtú ètò mi Adékúnlé Yusuf ọmọlúwàbí pẹ̀dẹ̀pẹ̀dẹ̀ ni mo fi ń dágbére fún yín. Ó kọ́ mi ò yí padà Ọládòkun Ọlámilékan ló kọ́ mi, Ọlá pìrìsẹ́ńtà ló kọ́ táyé fi ń gbé mi lárugẹ. Èmi ni Ìjẹ̀ṣà onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka èmi lọ́mọ ẹlẹ́ni ẹ̀wọ̀lẹ̀. Bàbá tiwa ló sin tòlótòló ẹrú bàbá wa ló sin pẹpẹyẹ. Tọ́ títí ìjọ mẹ́jọ táwọn olóòrè fẹ́ àti pàdé àwọn alámọ̀ọ́sìn nǹkan kò ní ṣe wá mú kí gbogbo wa pẹ́ ó dàbọ̀.